amóhùnmáwòrán Nígbàtí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wò wá tẹ ti ń kan sára sí wa akínyìn ṣàlàáfíà ní ṣó ń dùn kò ní lè mọ́ alágbára Ọlọ́run akínyìn olólùfẹ́ wa tẹ́ ń kàn sí wa àdúpẹ́ lọ́wọ́ yín èjìrò yìí là náà ni a tún ti dé sí ojú amóhùnmáwòrán yín ìlú Ìbàdàn la tún ti wà léde bàṣẹ sáré wọ Ìbàdàn ká sáré yà sí ọ̀dọ̀ bàbá wa àwọn àgbà ọ̀jẹ̀ ní bàbá tó bá ń sọ nípa iṣẹ́ fuji àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láwálé tẹ̀mọ́wọ́ àjọ wà ń bí náà ni pẹ̀lú Gbénga ọmọ nìtàn àjọ dúró gbọ̀ngbọ̀n ni oníṣẹ̀gẹ́ bàbá gan wà ń bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá ṣe ń mu lọ́jọ́ méjì mẹ́ta sẹ́yìn ń pé táwọn bàbá báwọn màmá bá wà tí wọ́n ti gbé ìṣe àti àṣà tó ti gbé lárugẹ bá ṣe ń ṣe ń bí tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ní ká tún sáré yà sí bíkọ́ tẹ̀ǹtẹ̀ tún nímọ̀ àgbà onífújì ní bàbá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa á ti gbọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà lè máa mọ̀ wọ́n náà àmọ́ ó ṣe pàtàkì ní ìtàn bàbá wà láyé tó wà láàyè kárí wọn ká tún di ọwọ́ nǹkan méjì mẹ́ta mú lẹ́nu wọn torí pé kí ló máa wúlò fún wa náà lọ́jọ́ ládùúgbò lọ́wọ́ Ọlọ́run Alhaji Waheed Ajao Adurodekun bàbá mi mo kí yín sà ṣàlàáfíà ní sà ṣídà làbá yín sà ẹ pẹ̀lẹ́ sà ẹ bá mi kí wọn olólùfẹ́ yín àwọn tí ẹ kí wọ́n wò ká ṣé bàbá rẹ̀ ṣé bàbá kọ́ tó ti pẹ́ ẹ bá mi kí wọn sà. mo fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ wa kárí ilẹ̀ Yorùbá ní pàápàá àti kárí gbogbo Nàìjíríà nítorí wípé nínú iṣẹ́ yìí ó ti gbé adé ọ̀pọ̀lọpọ̀ bí kó tó wá di pé àwa ṣe ní gẹ̀rẹ̀jẹ̀ tó jẹ́ pé bí gẹ̀rẹ̀jẹ̀ ni wọ́n bá àgbàlagbà so bá a ti ń ṣe yìí á rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n bí wọ́n bá ti ń rí báyìí wọ́n mọ̀ wá a sì rẹ̀ lómi náà tó jẹ́ pé orúkọ ní ń gbọ́ tí kò mọ̀ wá so mo kí gbogbo wọn Ọlọ́run ọba láàánú á bá wa ṣe Ọlọ́run á fún wa ní ẹ̀mí gígùn wọ́n dẹ̀ kí ẹ̀yin Nígbàtí tẹlifíṣàn náà pé ẹ ṣeun torí pé tẹ́ ń ṣe yìí ó yẹ ká fún yín ládùúà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò lè rántí àwa mọ́ ṣùgbọ́n ní tẹ́ ẹ ṣe yìí ní ìsìn wọ́n tún mọ̀ pé bàbá ìrè bàbá ìrè bàbá ìrè Ọlọ́run ó dúró tì yín iléeṣẹ́ yín yóò máa gbòòrò ẹ máa lọ síwájú ẹ ṣé o. ẹ ṣé mo dúpẹ́ sà bàbá ẹ bá mi forin kí àwọn olólùfẹ́ yín tó yẹ pé ó tó díẹ̀ tán ti gbóhùn yẹn ẹ bá mi kí wọ́n káàbọ̀ sórí ètò. ìgbàǹbájó lónílù gbélù lọ Àjàó bàbá Nàfísà àkọ́bí alájì kọrinkọrin bàbá Nàfísà tù o mo gbére mi dóde Àjàó Adé o mo kí gbogbo yín ẹ mọ̀ kú ọjọ́ méjì ìjọ mẹ́ta o iwájú lọ́pẹ́ ẹ̀bì tí ń ré sí mo dúpẹ́ lọ yín Àjàó ọlọ́ládé Ajao Adurodekun ìbọn ọmọ gédégbé kọmọ ìbọn ọmọ pẹ́ nìkan ló rọ̀ ọ̀hún kò fi àfẹ́tù rárá tìbọn tí ó fi po ní ìtọ̀ ń dànù Ìjẹ̀bú ló lówó títí tó fi dé Ìbàdàn o alákàrà ló lépo oníbọn lọ́lẹ̀tù aṣọ lọ́kà ló lọ́rùn lá onímọ̀tò ló ní bátìrì Àjàó Adé níjọlá iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe àwọn òyìnbó ń jọlá àwọn sàáké Àjàó ń jọlá Olúwa mi tó fi dé Mọ́kà òkúrúbùtù yẹkẹtẹ erin akénigbó ẹ̀fọ̀n àmì ìgbó lọ́dàn o jẹ́ kó láyé ẹ̀ pé bí kìnìún tó bá tọ̀ kalẹ̀ kọ̀mọ̀ sẹ́ràn tí ó rìn bẹ́ o èmi á bímọ o máa bímọ yẹ ẹni tí ò ní bímọ yẹ kó wí o èmi á bímọ yẹ láyé àfìmí bẹ́ẹ̀ àtiwọ́ gbogbo wa la máa bímọ yẹ o ire wọlé dé lójú aládùúgbò Àjàó Adé mo bá ẹ yọ o. ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ó wà lára gidigidi kan ní bàjẹ́ bàbá wa ìlú Ìbàdàn láti wá bá yín ọmọ bó gangan ni yín nílùú Ìbàdàn torí mo tún kẹ́kẹ́ bá mi kọrin ṣé bá ti wá bẹ̀yìn tí ẹ gbé Ìbàdàn bẹ́ẹ̀ tí máa bá mi kọrin fún wọn ti Ìbàdàn gangan àmọ́ ẹja mọ agboolé yín gangan nílùú Ìbàdàn fún wọn. agboolé Asaka ní Òkè Ọ̀fà bàbá Àsàlẹ̀ ọmọ ibẹ̀ gangan lèmi ní wọ́n ń pe eré àyẹn ní eré Òde Ajé Mọ́pàd tèdè àtìpẹ́ eré àwọn ọ̀dọ́ tiwa bàbá Àsàlẹ̀ nílé Asaka gangan ilé ọ̀dọ́ wa. bàbá àwọn ọmọ Ìbàdàn kan ní ṣókí ẹ má yẹ kó gbẹ bá mi fún ọmọ Ìbàdàn náà ní lóhùn díẹ̀ ní ṣókí Ìbàdàn gangan ẹ bá mi fún ọ lóhùn gangan bàbá. Ìbàdàn láwa yìí o
Ìbàdàn láwà yìí o ọlọ́run mọ̀jì ò bàjẹ́ o Ìbàdàn láwà yìí o ọlọ́run mọ̀jì ò bàjẹ́ o Ìbàdàn láwà yìí o ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni mí àwa lọmọ mọ́jà tá a kó gbogbo ayé lẹ́rú Àjàó àdé mi bàbá Nàfísà ọlọ́run mọ̀mọ́ jẹ́ ò bàjẹ́ o ọlọ́run mọ̀mọ́ jẹ́ ò bàjẹ́ o Ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá olóògbòdúgbò pẹ̀rí lójú ogun lọ́wọ́lọ́wọ́ ń bàbá wa balógun àwọn ni wọ́n ń jọ Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba jẹ́ kẹ́ẹ̀pẹ́ láyé Àjàó àdémi àmọ̀kìyìn o. ẹ ṣeun bàbá kó dúpẹ́ lọ́wọ́ yín sà. Bàbá ẹ jẹ́ àmú pápápá nítorí àsìkò ṣé Ìbàdàn náà lẹ ti ṣe kékeré? Ìbàdàn ni. Fọwọ́ tọ́dọ̀ ẹ̀ ń gbò ń fẹ́ mọ̀ ṣé ẹ lọ iléèwé rárá sà? Mo lọ. Ẹ bá mi sọ iléèwé wọn ni. Mo lọ iléèwé ọ̀rọ̀ tìyẹn ọ̀rọ̀ míì ní lọ́tọ̀ torí pé ẹ rí wípé tẹ́ ẹ bá wo gbogbo ẹnikẹ́ni tí bá ń kọrin ẹ rí wípé tẹ́ ẹ bá tú dáadáa background wọn kò kí ń sound kò pọ̀ nínú ètí sound bí ká ẹ gbọ́ pé ẹnìkan tó ń kọrin ó ti ṣe tọ́ọ̀gì rí ó ti ṣe ìpánlẹ̀ rí ó ti dàlúrú rí bó ṣe rí nù ẹ wà rí wípé ṣùgbọ́n a máa ń dúpẹ́ pé Ọlọ́run máa ń pé kó yọrí ibi ọ̀dà so now irú èmi mo lọ sí school nígbà yẹn mo lọ sí láti bí Muslim school èyàn wà ní Olúyọ̀rọ̀ ní òkè ọ̀fà bẹ́ẹ̀ náà ni ó súnmọ́ ilé wa náà díẹ̀ yóò tó ìrìn bíi 45 minutes sí ilé wa à ń bá lọ nígbà tí a dé primary 6 ìrìn àjò tó ń yí padà brọ́dà mi kan ń bẹ sójà brọ́dà mi yẹn Sàká Adúródẹkùn náà ni àwọn náà ẹ̀gbọ́n mi ni àwọn wá wálé ńgbà yẹn wọ́n mú mi wọ́n ní ọmọ yìí ó le àwọn ẹ̀gbọ́n mi sọ pé máa mú lọ wọ́n mú mi lọ a lọ sí Port Harcourt ńgbà dé Port Harcourt ṣe mọ̀ pé ìlànà tiwa yàtọ̀ sí tiwọn àwọn lo primary school bí àwọn lo elementary lọ́dọ̀ wọn ńgbà débẹ̀ àwọn believe pé a lè máa gbé bàbá àwọn ká gbé wọ̀dọ̀ àwọn wọn láti dá mi padà sí elementary 3 níbẹ̀ àtúnbà lọ àtún kúrò níbẹ̀ yẹn wọ́n tó gbé bọ́ra mi kúrò níbẹ̀ wọ́n gbé wá Ìbàdàn à ń láti tún padà sí school wọ́n á lọ sí Queen of Apostle Olúyọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ Rátìbí yẹn náà ni wọ́n fẹ́ kí n padà lọ sí Rátìbí ṣùgbọ́n mo nínú rárá èmi náà sì fẹ́ kàwé ìwé wù mí kà àtún lọ bẹ̀rù so ibẹ̀ yẹn ni mo ti á wá parí primary 6 ní ìgbà yẹn so a dẹ̀ lọ sí secondary school náà díẹ̀ àparí ń bẹ̀ náà tá a fi wá lọ gba S75 at last nígbà tó di pé àwọn ìrìn àjò kan sún sí iwájú so lẹ́yìn yẹn. ìwọ ni bàbá S75 fọwọn ará àwọn táwọn wò àtàwọn ọ̀dọ́ tó ń wò ewu lẹ́pẹ́ yẹn kò yé wa ẹ bá mi yànnà náà. ìtumọ̀ S75 ni wípé nígbà yẹn ẹni tí ò bá ti jáde kó ṣe WAEC so yóò wá gba S75 ẹ̀tì gẹ́tẹ̀ nísìn ìyẹn tó ń àyà díẹ̀ ju modern school lọ ṣe mọ̀ pé modern school ló kọ́ wà now ìyẹn wá tó ń àyà díẹ̀ ju modern school lọ so S75 ìyẹn la wá lò títí tá a fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ́n pé ká ṣe torí pé later a padà sínú òṣèlú à ń gbà yẹn náà lọ. láti gbà yẹn àbí torí mi sọ sí tẹ́lẹ̀ mo fẹ́ ká mú láti ilẹ̀ pẹ́pẹ́ náà mo wí mo ń sọ̀rọ̀ tó ló ní skul lọ ni ló jẹ́ kó débẹ̀ yẹn now nígbà tí a ṣe yẹn lẹ́yìn yẹn tá a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa mo ṣe á lọ jókòó mo ṣe á lọ sí WAEC so ọjọ́ ibi tí ó dé dúró àṣàdáta. ẹ ṣé mo dúpẹ́ sá àmọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ṣé bàbá olórin ni bàbá ni àbí olórin ni ìyá àbí ṣé ìdílé lẹ ti mú ti orin yìí ń bo lẹ ti mú jáde àbí iṣẹ́ lọ́kọ́ ni àbí mo fẹ́ kẹ́ ń sọ ìpínlẹ̀ bọ́rọ̀ orin yìí ṣe. rárá ìdílé kọ́ ṣe mọ̀ wípé èmi ìdílé àfáà ni mo ti wá àfáà ni bàbá mi èmi náà kí wọn bá kéwú tátátá díẹ̀ ṣe wá rí ẹ rí wípé ní tí a ń pè ń wéré ibẹ̀ ni gbogbo táwọn wí ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé inú àwẹ̀ là máa jí wéré bí tá a ti bẹ̀rẹ̀ nu so ibi wéré nu láti bẹ̀rẹ̀
títí tó fi àwa dògún pé oníkálukú náà wà ń jókòó àwa ń fọ́ọ̀mù ẹ̀. ẹ ṣe bàbá torí tọ̀ náà làwa gbà lọ ní àwọn nǹkan tá a mọ̀ náà ni ẹnẹ́ jí wéré ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ mi mọ̀ bí ọdún wo nìyẹn ṣé bí 60 ni bí láti bí 63 64 títí ó ṣàfihàn lọ bí ṣáàtì fún wa ní àìdíà pé kínní ṣẹlẹ̀ mi mọ̀ bóyá àwọn tẹjọ jí wéré ń gbà yẹn bóyá náà 2 mẹ́ta tẹ rántí tó ló ṣe pàtàkì ká bọ̀wọ̀ fún wọn tí wọ́n jọ ti ṣiṣẹ́ ìkan tó bá débi tó bá dé. mo rántí ẹ ṣe sọ. mo rántí pé lára àwọn tí a jọ ṣe Bàṣírù ẹ̀rù òbodò ara wa ni Sàkáyà Yìnbẹ Lóje ara wa ni Ìsá Òṣùpá Ànábì ara wa ni bàbá tí mo dákọ lẹ́ẹ̀kan Gbádébọ̀ Alájìkí Ìfọ̀kọ̀ ara wa ni àti bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan-an ẹ̀jì nílùú Ìbàdàn gbà yẹn nílùú Ìbàdàn yẹn ẹsẹ̀ mọ̀ pọ́jọ́ ti pẹ́ á ti mọ gbàgbé púpọ̀ ń bẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tó ọmọ 50 ọdún gbogbo àti mo dákọ̀ ní ọmọ Ìbàdàn gbogbo àti mo dákọ̀ ní ọmọ ní Ìbàdàn yìí ètí ń gbà yẹn o àwọn Alhaji Dáúdé Epo Àkàrà ọ̀gá wa làwọn bẹ̀tà àjọ ń ṣe náà ni àwọn Ìsá Òṣùpá Ànábì ara wa làwọn àjọ ń ṣe náà ni àpẹ nìkan náà ni mo rí iná ràn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀. wọ́n dẹ̀ ń jí wéré káàkiri yàtọ̀ sí Ìbàdàn nìkan náà wọ́n ń jí lọ́hùn Èkó lọ́hùn jí lọ́hùn nìkan ṣé ti mọ̀ ń gbà yẹn kí wọ́n ń jí lọ́hùn Èkó gbà yẹn náà. àmọ́ torí pé nígbà tí a bẹ̀rẹ̀ ẹgbẹ́ fújì gan gbogbo irú bẹ́ẹ̀ náà wọ́n ti ń wá láti Òṣogbo wọ́n wá láti kò síbi tí wọ́n ti wá. ṣé ìgbà tí a máa kọ́ dẹ́gbẹ́ fújì sílẹ̀ lẹ́sọ̀ tá a ti ń ṣe dẹ́gbẹ́ fújì lẹ̀ ṣe mọ̀ àwọn tí àwọn àgbàlagbà tí wọ́n bá wá ṣe kò kárí òun à ń pe bàbá kan ní bàbá tírí ńlá kọ̀wé ẹgbẹ́ yẹn nígbà náà à ń pe bàbá wa kan ní Lẹ́kan Alàgbé Máràbà la fi ṣe president yẹn fáá tọ́pọ̀ so now àwọn ni wọ́n ń darí wa tá a bá ti ń sọ nísìn àwọn kan mọ̀ pé à ń pe ẹnìkan ní Múdàsírù Eléwúrẹ́ la fi ṣe ọlọ́pàá ẹgbẹ́ nígbà náà tàṣà fìràn yìí mọ̀ wẹ́rẹ́ wọ́n bá ṣe mọ̀ ó tójọ́ mẹ́ta wọ́n bá àwọn nǹkan tá a bá rántí bá náà ni láàmú sọ ṣùgbọ́n bá a ti ń sọ náà àwọn tí ó yé ń bẹ tí ó yé ń bẹ. ẹ ṣe wéré yẹn náà láwá tó gèrègèrè irú orin wo ni bàbá wa Epo Àkàrà irú orin wo lọ́wọ́ ń kọ. wéré náà ni wéré ni létà àwọn sọ́dọ̀ àwúrèbe náà sẹ́mọ̀ tí máa ń ṣẹlẹ̀ nínú orin òní wípé tí àkàn bá ti ṣáájú àkàn náà fẹ́ máa kọ́pì wọn láti pé báyìí so ìyẹn lọ títí so ń gbòde stage kan àwọn wọ́n sọ di àwúrèbe now nínú bẹ́ẹ̀ àná bá lọ títí ń gbòde stage kan irú èmi náà tí mo dúró yìí mo sọ tèmi ní àwúrèfù ìgbọ́n yẹn rí bàbá àwúrèfù lódà nkẹ́ tó lọ màá fi nǹkan kan hàn yín tí ó fi hàn so ìgbà yẹn wọ́n máa ń pè mí ní àwúrèfù king nígbà náà so now àtúnṣeyàn náà títí wò tó dẹ̀ kan àtúndì fuji talented gbogbo báwọn náà lásàsì yìí. bàbá mi ẹ ṣeun sà kí ni ìyàtọ̀ àwúrèbe àwúrèfù tẹ́ ń sọ kí ni ìyàtọ̀ wọn. ìyàtọ̀ bẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé àwúrèbe orin ọ̀tọ̀ ni fuji orin ọ̀tọ̀ ni èyí tí ò yé àwọn èèyàn wá ń sìn inú tí ò yé wọn nù ẹ rí wípé ẹ lè rí olórin kankan kọ́ máa kọ̀kan àwọn oní jùjú wọ́n bọ̀ sínú fújì àwọn oní fújì wọ́n bọ̀ sínú jùjú sẹ́mọ̀ pé ó yẹ káà náà ló kọ fún tiwọn nígbà táwa rí wípé tá a bá ti ń kọrin fújì àti àwúrèbe ọ̀n pàápọ̀ kúkú aṣọ tèmi ní àwúrèfù níjọ́ tí ó tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ Alhaji Dáúdé Epo Àkàrà ọ yà wọ́n lẹ́nu níbo la tún gbà yọ ìgbà wọn lọ́gàá wa kálukú náà mọ
dọ́gbọ́n ni làfi rẹ́rìn so àwúrẹ́fù king ìtumọ̀ rẹ̀ òun ni àwúrẹ́bẹ and fuji join together. ẹ ṣe bọ̀ ọ̀run dúpẹ́ lọ́wọ́ yìí tí bàbá tún fún wa yẹn kó tún ó yàtọ̀ díẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì nǹkan tá a fún wa ń bárọ̀ bàbá wa ẹni ẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ wà tó ti gbé ṣe káà náà lè dìmú kó lè wà nù tán bẹ́ẹ̀ ṣe bàbá ẹja a ti sọ̀rọ̀ ń pa àwúrẹ́ bá sọ̀rọ̀ àwúrẹ́ fù à ń bọ̀ wá sọ̀rọ̀ ń pa fújì ẹja dúró náà ẹja sọ̀rọ̀ ń pọ̀ wọn orin àwọn bàbá wa náà torí mọ̀ pé kò sí gbogbo yín ẹ̀sìn níbọ̀ àpàlà nǹkan mọ́ra wọn yẹn bàbá eégún ẹ bá mi sọ ń pa yẹn náà nígbà yẹn náà àwọn bàbá eégún Mọ́gájí ọba náà Ṣọlá ẹgbẹ́ àwọn ọbẹ̀ yẹn náà bàbá torí ẹnu yín náà ló ti gbó dáadáa. ṣeun ṣe rí gbogbo àwọn tí ẹ wíhùn òótọ́ ni gbogbo oníkálukú náà ó ń gbìyànjú ṣe mọ̀ pé mo sọ fún yín pé à ń ṣe ẹgbẹ́ nígbà yẹn gbogbo àwọn bàbá wa rú náà àjọ ń ṣe meeting nídìí ààrẹ rẹ̀ nílé ẹgbẹ́ wa. ẹjọ́ ń ṣe pọ̀ papọ̀ ni. yes bàbá wa Yusuf Ọlátúnjí Àyìnlá Ọmọwúrà bámbámbám ìdí ààrẹ rẹ̀ ní gbogbo wa ti ń ṣe meeting. gbogbo ẹlẹ́mọ̀ wọ́n náà wọ́n ń pé. pátápátá so nígbà tí à ń ṣe yẹn láàrin àsìkò yẹn náà la tún ṣe tó jẹ́ wípé ẹ rí i pé mo sọ̀rọ̀ piman lẹ́ẹ̀kan nígbà tá a tún ṣe piman a tún lọ sí kò lọ sí àríyá la ti ń ṣe there was a time King Sunny Adé ló jẹ́ president látòrí tiwọn the president ti wà tó tè débi tí ó dé dúró ní dóòmì mọ̀ ibi tó dé dúró nísìn tè débi tí ó dé dúró nígbà táwa ń ṣe piman yẹn níbí báyìí ibi tọ́rọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi ni wọ́n fi sí kò kárí pé kí n máa lọ attend piman nígbà náà so àdéhùn ṣe gbogbo àwọn Jídé Òjó àjọ ń ṣe ń gbà yẹn gbogbo àwọn Ìdòwú Anímọ̀sáhùn bẹ́ẹ̀ gbogbo làjọ ń ṣe báyìí làjọ ń ṣe gbogbo yẹn pọ̀ nígbà náà. ẹ ṣe bàbá àwọn orin àpàlà àwọn orin bàbá wa Yusuf Ọlátúnjí nǹkankan nítorí olórin ní àgbàdẹ ní sọ́wọ́n orin yẹn ṣòro kọ ni torí mo rí pé yàtọ̀ sí pé àwọn bàbá yẹn tí wọ́n ti kọ orin yẹn bóyá ọmọ wọn kan méjì tọkàn mu kò wá di pé àwọn oníkálukú náà wá gbà tó wá ń kọ bó ṣe di pé fújì àti jùjú lọ kí ló dé bàbá sọ́wọ́n orin yẹn ṣé ṣòro gbélẹ̀ ni àbí ó ní bẹ́yàn ṣe lè gé mo fẹ́ gbọ́ látẹ̀mí sá. ó le díẹ̀ ṣẹ́ẹ̀sì rí gbogbo àwọn ọmọ wa sí ọ̀lẹ́ ni nígbà táwa fi ń kọrin ẹ rí i pé nǹkan kan ló bí àwúrẹ́fù nítorí rè àwa máa ń fẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn lèmi náà nípa ronú ó lè ronú ẹ bá fẹ́ kọrin ẹ mọ̀ pé orin tí wọ́n yẹn tẹ́ bá wò ẹ rí i pé ìrònú mọ̀ ní gbogbo ìtàn wí náà ní ìsìn nígbà yẹn èmi ò ní fẹ́ kọrin tí yín ẹ̀yin ò ní fẹ́ kọ tèmi kálukú ọ̀fẹ́ dúró sí àwọn tó bá ti arí báwọn oníkálukú ó ṣiṣẹ́ rẹ̀ ní oníkálukú yóò ronú yóò mọ̀ ṣe so àwọn ọmọ ti sìn wọn ò ráàyè ronú tó bẹ́ẹ̀ wọn ò ráàyè ronú ń gbọ́ jẹ́ pé táwọn èèyàn fẹ́ sìn ìlú ni nígbà yẹn ọpọlọ ni ẹ ń fẹ́ o orin ni ẹ ń fẹ́ o gbogbo bàtàwà náà fi ń kọrin bí n bá sọ fún yín ní ìsìn wípé nílẹ̀ yìí nínú olórin tí wọ́n mọ̀ ní àsìkò tiwa lèmi náà wà ní 1980 tí mo sí irinṣẹ́ mi aláàfin ọ̀fọ̀yọ́ tó ẹsẹ̀ kú yìí wọ́n wà ń bẹ̀. nígbà tẹ́ ẹ lọ́ọ̀tì irinṣẹ́ yìí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó ẹsẹ̀ kú yìí wọ́n wà ń bẹ̀. à ń pe bàbá kan ọba Apòmù Afọlábí Alápòmù àná wà mí. wọ́n wá síbẹ̀ nígbà tẹ́ ẹ lọ́ọ̀tì irinṣẹ́ ní Mọ̀pọ̀ mo ti ṣe níjọ́ yẹn lọ́hùn 200 naira mo rẹ́ǹtì Mọ̀pọ̀ 200 naira. mi gbọ́ bàbá. 200 naira mo rẹ́ǹtì Mọ̀pọ̀ ǹjọ́ náà. 200,000. 200 naira. ẹ rẹ́ǹtì Mọ̀pọ̀ wọ́ọ̀d. ẹ̀gbọ́n wa Yẹmí Ògúnyẹmí lọ MC bẹ́ẹ̀ ǹjọ́ náà ní Mọ̀pọ̀ òun lẹ́ MC. ẹ sì mọ̀ pé àgbò oníròyìn ni ní ṣe ń báláyà ń gbà náà. ní ṣe ń báláyà ní. àwọn kábíyèsí láti rẹ̀ sọ ẹ́ dẹ̀ wà ń gbà ẹ̀ tọ́wọ́. wọ́n wà ń bẹ̀. mo ti sọ̀rọ̀ kan nígbà tí Aláàfin àti Ṣọ̀ún fi kú láìpẹ́ yìí ní Star FM àwọn yẹn wà lọ bí wọ́n léèrè wọ́n lóòótọ́ ni wọ́n náà wà. ẹni pé ìbáṣepọ̀ yẹn ṣe rẹ́gírẹ́gí pẹ̀lú. Ọlọ́run pé orí bẹ́ẹ̀ nígbà yẹn ìtumọ̀ fún àyọ̀ ń bẹ̀ ni wípé ẹ rí wípé ní ìgbà yẹn nǹkan kì í ṣe nǹkan kékeré iná làwa náà gbà náà bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ṣé àfiwésìn bóyá bó bá rí bó ti rí torí pé kì í ṣe pé nǹkan kan ló pilẹ̀ lémi kúrò níbẹ̀ o
nídìí iṣẹ́ orin adébẹ̀ ẹja tí mẹ́nu bàbá mi ni ó lé mi kú mbẹ so bí yẹn ti rí nu. ẹ ṣe ó ṣe pàtàkì gbogbo èyí tẹ̀ ń fún wàyí ká rí ìdìmú náà bàbá ẹ ṣeun bàbá jùjú ńkọ́ torí mo fẹ́ ká padà ẹjẹ́ àsọ̀rọ̀ ń pa jùjú music ẹ ti dárúkọ King Sunny Adé nígbà tẹ́ ní pima nìkan kan dá ìgbọ́ ẹjẹ́ àsọ̀rọ̀ ń pa eré jùjú náà torí mo pọ̀ wọn àgbà eléré náà mo pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà tẹ́yìn náà máa mọ̀ ẹjẹ́ àyà síbi jùjú music sá. ṣe rí ní ti jùjú music ẹ rí i pé mo dákọ ìlú wa ní mọ́sá ẹgbẹ́ ni wọ́n jẹ́ fún wa o ìtajọ wa ń gbà náà ni àti àwa lè pé àjọ jẹ́ kókó wa nínú oníjùjú ìgbà tí èmi ń dìde ní Michael Adé náà dìde àwọn tí àjọ táwa jọ ṣe fàájì tiwa ó tó kù náà o nìkan lè rántí púpọ̀ mọ́ bẹ̀tẹ̀ mọ́ sáà mọ̀ pé torí ntọ́fà tí Michael Adé ni pé asomara dáadáa ń gbà náà then ìgbà yẹn ẹ rí i pé pépà kan bẹ tí wọ́n pè ní entertainer tí wọ́n produce ní sketch èmi pẹ̀lú rẹ̀ ní ẹjọ́ ń build pọ̀ nígbà yẹn so bẹ́ẹ̀ ni gbogbo àwọn Ṣọlá West tí mo wí náà gbogbo àwọn bàbá Captain Jídé gbogbo wọn bẹ́ẹ̀ náà Jídé Òjó gbogbo wọn bá wọn tó pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ torí pé ẹgbẹ́ pàwápọ̀ ńgbà náà ẹgbẹ́ pàwápọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa sí ò lè mọ̀ wọ́n o torí pé ọmọ tójọ́ mẹ́ta náà ẹ wo rúgbà tí mo pé mo ṣe irinṣẹ́ ní ìsìn 1980 ni. ṣé complete set ní irinṣẹ́ yẹn complete set ṣe rántí bí ẹ lò nígbà yẹn tẹ bá rántí. ibi tí nǹkan wà nù tí wọ́n bá pé ta lọ kọ́kọ́ lo setting drum nìbàdàn yìí èmi ni kì í dẹ̀ wá kì í ṣe ti èbó agbára mi ọ̀kà tí èbó ń gbà náà o ọkùnrin kan bẹ wọ́n ń pè ní ọba ní Basiri ń bẹ nísàlẹ̀ àfáàgbà náà òun ń ṣe ìlú ńlọ́kọ́kọ́ ṣe tèmi tí mo lò ńlọ́kọ́kọ́ ṣe pa nìbàdàn yìí so èmi náà tiẹ̀ kọ́ ń kó pamọ́ gbogbo àwọn tí irinṣẹ́ yọ kan wọ́n kàn rò pé kínní bàbá tó kó fún àmọ́ bí wọ́n bá gbé lọ wọn ò ní mú owó wá wọ́n lẹ́ jàre pátì so gbogbo ẹ̀ nígbà yẹn náà n bá sọ bí ìgbà téèyàn máa béèrè pé téèyàn béèrè ọ̀rọ̀ arúgbó tó ní ń gbò lọ wọlé ọkọ sẹ́mọ̀ pọ̀ fẹ́ rí yín rẹ̀ ń tà ní kò sì ṣe yín bẹ̀ mọ́ níta bá ní ká sọ ń gbà yẹn gbogbo owó tí kinní òun náà mi ń gbà náà kò mọ̀ wọ́n bá tó 5,000 kò jù bẹ́ẹ̀ lọ tá a sì fi pé gbogbo tá a wí ń wá bẹ̀ ẹ̀ rí kó ní ìtumọ̀ gbà náà ọ̀rọ̀ tí mò ń wí ní ìsìn béèyàn bá rí ẹ̀gbọ́n Yẹmí Ògúnyẹmí ní ìsìn ó ti dìbálẹ̀ ní ìsìn o òun náà ti pò níbi iṣẹ́ yín yìí o ṣùgbọ́n téèyàn bá rí yọ ọmọ pé kinní gbogbo àwọn Gbóyèga Lawal náà tá à ń wí gbogbo wọn náà gbogbo àwọn Abọ́ládé Sàlámì gbogbo àwọn Ọlálọmí Àmọ̀lé gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ gbé alárugẹ nù tí ẹ jẹ́ ká yóò tètè máa wà ní àsìkò tí wà. ẹ ṣe bá mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ jẹ́ à padà sí Fuji tó jẹ́ nǹkan tí gbogbo àná mọ̀ ní fún tó ká padà sí Fuji báyìí kò tá a bá sọ ń pa Fuji kò sí báyìí ṣe ní sọ̀rọ̀ ń pa olóògbé Síkírù Àyìndé Barrister kò sí báyìí ṣe ní sọ̀rọ̀ ń pa wọn ẹ jẹ́ à sọ̀rọ̀ ń pa bá ìgbà ó lẹ̀ mọ̀ wọ́n kí ni ìbáṣepọ̀ yín àti pé kí lẹ rò bí bàbá fúnra wọn ṣe tó bá ń sọ ń pa Fuji music ìgbésẹ̀ ó lẹ rò bí bàbá gbé nípa Fuji bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ọba tẹ̀rẹ̀ jẹ́ ní ó pè é ní ó pòun sọ̀rọ̀ Fuji tí ó pè ti Barrister sí bẹ́ẹ̀ Barrister bí wọn bá tí ò yá àwọn èèyàn Barrister kọ́ ló create Fuji o ṣùgbọ́n tí wọ́n pè ta ló gbé jáde ẹnì kankan ò lè pẹ́ ní báyìí ló create Fuji lẹ́yìn Barrister bẹ́ẹ̀ Fuji ti ń bẹ̀. ọ̀tá ló ń kọ́. mi ò lè rántí ọkọ̀ wọn mọ́ Èkó ní púpọ̀ wọn wà Èkó ní púpọ̀ wọn wà so bẹ́ẹ̀tì Barrister lọ ságbèjáde sá ló gbèjáde tó jẹ́ gbogbo ayé ọmọ ń bá wọn so tàbá tó ń là tó ń wẹ́lò míì náà. ṣé mọ̀ wọn náà ẹ jà sọ ṣé mọ̀ wọn báwọn lẹ́kọ́ pàdé wọn kí ni ìbáṣepọ̀ yín tẹ́lẹ̀ pẹ̀lú olóògbé Síkírù Àyìndé Barrister. ẹ ń bọ̀ àjẹ́ pé Ìbàdàn ni wọ́n àwọn náà ń wá sí mítìn Fuji Ìbàdàn tẹ́lẹ̀ tá à ń ṣe ńgbà tá a kọ́ ń ṣe nílé epo àkà ká tó gbé pò ń bẹ̀ ká tó gbé lọ pópó àmì ní pópó nìyẹn ká tó gbé pò ń bẹ̀ ká tó lọ màpó bẹ́ẹ̀ wọn náà ń wá ńgbà tá à ń ṣe nílé epo àkà
Barrister wà bẹ̀ dáadáa nígbà tá a tún gbé lọ mọ̀ pé Barrister wà bẹ̀ dáadáa ṣẹ̀sì mọ̀ wípé bí nǹkan ti rí bóyá bá ṣe ń dàgbà sí i ní ọmọ tó tàbá pé ìgbà tí wọn ò wà mọ́ àwọn àsìkò yẹn nígbà tí gbogbo nǹkan ti gbòrègè jígẹ ní tó jẹ́ pé bí ìgbà míì wọ́n má sí ilé bí ọkọ̀ àmọ́ gbogbo ìpínlẹ̀ yẹn àjọ ń ṣe ni Barrister ni mo wí o àjọ ń ṣe ni ṣe mọ̀ tá a sì ló ń gbà yẹn náà ni wípé nígbà jẹ́ pé Ìbàdàn ni àwọn náà Ìbàdàn jọ ni wá. Bàbá wa General Kollington Àyìnlá kọ́lọ́n tí jẹ́ kó pẹ́ láyé dáadáa ẹ mọ̀ wọn náà tó rọ̀ wọn náà tó bá sọ ń pa fújì àwọn náà mọ̀ wọn dáadáa sí mítì àwọn náà ń wá ṣẹjọ́. àná wá rí wọn wá rí ṣùgbọ́n ṣe mọ̀ wípé kálukú ni ó ní irú nídìí etí tí Alhaji Barrister fi súnmọ́ wa ń bí ní pé Ìbàdàn ni wọ́n Alhaji Kollington wọn fọlọ́wọ́ bá mi búra èèyàn dáadáa ni wọ́n àjọ ṣe dáadáa èèyàn dáadáa ni wọ́n àná ń wá nítorí pé àjọṣepọ̀ ń bẹ láàrin àwọn pẹ̀lú Alhaji Ipoaka dáadáa so ń bẹ àti Alhaji Barrister náà o àjọṣepọ̀ ń bẹ láàrin wọn dáadáa torí pé mo rántí pé nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin Alhaji Barrister àti ta lọ yanjú ọ̀rọ̀ yẹn ní Abẹ́bí lọ́dọ̀ Alhaji Lẹ́kan nígbà ìjà yẹn bẹ láàrin Alhaji Barrister àti Alhaji Ipoaka so wọ́n á fẹ́ bá wọn parí ẹ̀ so gbogbo wa ń lé Alhaji Lẹ́kan wa bàbá wa nìyẹn ní Abẹ́bí àwọn náà ti kú báyìí o wọ́n bẹ ní Abẹ́bí. Gbogbo ilẹ̀ wà ń bẹ̀. Gbogbo la wà ń bẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín sá ẹ jẹ́ àyà sí ìkọ́nàdàn wọn mọ̀ pé èèyàn yín náà ni wọ́n kọ́nà bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀n kó tó di pọ́ ṣaláìsí náà àjọṣe ìfọ̀rọ̀wérò pẹ̀lú wọn bàbá wa Isiaka Ìyàndá Sàwábà èèyàn mi dáadáa mo mọ̀ pé ẹgbẹ́ awọ́bẹ̀ náà báwo ni tọ́rọ̀ wọn náà àwátẹ̀ gbọ́n wọn lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ìgbà tó tẹ̀ ti gbé ìjà àyànṣọ́lá nǹkan tún wáyé náà ó tún jẹ́ kó ṣe ẹ bá mi sọ ń pa bàbá kan tó bá mi sọ bí àsìkò yẹn nǹkan ṣe rí orí gbogbo yín náà jọ ń ṣiṣẹ́ ìṣọ́ náà nìyẹn. Alhaji Ìyàndá Sàwábà ṣe àpé kò lọ́nà ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. ẹ ti ń bọ̀ ọ̀dẹ́ kan mí náà wà nù ẹ̀ tó bá sọ máa bọ̀ ń bàdàn nǹkan kan ló fi wá bàdàn àfijọ́ ń ṣe àjọ ń ṣe títí tó fi kú ìní torí pé ó ti ẹ̀gbádùgbò tèmi ń bí gbèbí lókè ń bí báyìí nǹkan mo bá wálé síbẹ̀ ń gbà yẹn so kó tó di pọ́ lọ́hún ṣe ohun tó ṣe kódà ó fẹ́ àbúrò mi kan so àbúrò mi yẹn ó kú ṣáájú tiẹ̀ wọ́n pè ń káfílà so òun náà àjọ ń ṣe dáadáa àjọ lájọṣe tí a bá dẹ̀ ní kí wọ́n ròyìn Onifuji ọ̀pọ̀ ènìyàn dá o òun náà wà nínú àwọn tá a lè pè ní forefront dáadáa so kódà ọmọ mi ọkùnrin kan nígbà tí a bí tó bímọ òun lọ́wọ́ ṣeré fún mi bí so kẹ́lẹ́ mọ̀ pé a close dáadáa yẹn. ẹ ṣé bàbá yín tá a rí báyìí náà yín náà ẹ ti lò wá dáadáa ẹ ti ṣe fàájì dáadáa yín náà ti gbádùn ara yín kí lẹ rò bí ẹ máa fẹ́ kọ́ wọn tó ń bọ̀ sí tí wọ́n ń ṣerú iṣẹ́ yìí kí lẹ rò bọ́ lè rí dìmú ìmọ̀ràn wọn lẹ lè fún wọn nígbìyànjú tún ṣe lè gbégbé sí ayé tó tún da torí ẹ̀yin bàbá wa tá à ń rí báyìí náà lóòótọ́ àgbà ti dé àmọ́ gbogbo yín náà ti ṣe fàájì dáadáa rí tẹ́ ti gbádùn kí lẹ fẹ́ fún wọn tó lè rí dìmú gbà tó bá dẹ̀ tẹ́ bá lè ṣe báyìí tẹ́ bá lè ṣe báyìí tẹ́ bá lè ṣe báyìí á dẹ̀ wúlò fún yín o ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. mo gbà wọ́n yànjú kí kálukú wọn jára mọ́ ti bá ń ṣe sẹ́rí ẹ béèrè ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo gbàgbé mi ìdáhùn ẹni báwo la ṣe ń compose nígbà tiwa oríṣiríṣi ọ̀nà lọ́lọ́mọ gbé gbà mi ní parọ́ fún yín o ìbẹ́ lọ́hùn bẹ́ẹ̀ o. tẹ bá bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ yẹn náà wà. ó wà o tẹ̀yìn ó ṣáájò ájò ń gbé o. lóòótọ́ ló ń gbé sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ orin míì ojú àlá lẹ́yìn ó ti rí orin téèyàn bá tọ́rí ọba wá lójú àlá téèyàn bá ilé rántí tílẹ̀ bá mọ́ ó ti dorin ìyẹn wà omi ní ṣe rí ìrònú bá a ṣe jókòó yìí tọ́ba yìí wípé ìgbà tí mò ń kọrin ni màá fi kọrin tí ó sì yé àwọn èèyàn gbogbo tá a tún ní
ṣùgbọ́n púpọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n sọ ńgbà kan pé àwọn kan wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń lọ wá composer kò yé mi bóun ló ṣe compose orin fún mi tó bá compose orin fún mi èmi ò tún ní gbé gbọ́dọ̀ tiẹ̀ nítorí pé by the time tèmi náà bá ń ṣe tèmi yóò bá ronú mi wá so ohun tí mo kàn rí ń bẹ̀ ni wípé mo fẹ́ kí àwọn olórin kí wọ́n má máa wo owó ibẹ̀ nìkan torí pé ètí mo rí pé ń pọ̀ ní ìsìn ìlọ̀rọ̀ owó pé mo láti ṣe káìrò no ó yẹ ẹ wo gbogbo àwọn bàbá wa tẹ́ ẹ dákọ lẹ́ẹ̀kan ìyẹn wo rẹ́kọ́ọ̀dù Yusuf Ọlátúnjí bí ó bá kíyàn ẹ wo bí ó ṣe gbé kalẹ̀ tí ó bá ṣe kan ẹ wo bí ó ti ṣe so ṣe mọ̀ ìrònú ó yẹ kéèyàn ò ní rònú dáadáa kéèyàn ẹ bẹ́ẹ̀ bá wo ẹ̀yẹ́jà jọ wò ẹ̀jà orin Barrister tẹ́ bá ń gbọ́ kò sí rẹ́kọ́ọ̀dù àti mi bá gbọ́ rẹ́kọ́ọ̀dù Barrister míì yóò mọ̀ ìyá mi lẹ́nu pé ṣé mo gbórin ìrísá àjọ kan àjọ ń sọ̀rọ̀ àjọ jókòó èmi wà ń bẹ Alhaji Waheed wà ń bẹ Barrister náà wà ń bẹ ṣe mọ̀ àwa pẹ̀lú wọn ìṣẹ̀gbẹ́ o ṣùgbọ́n ẹ mọ̀ pé ní ọba kú ni kù làbá jayé ní tàwa pẹ̀lú wọn àwa ń sọ̀rọ̀ ipò àkàwá Barrister wa sọ fún wa ó ní ká wò ó ní rẹ́kọ́ọ̀dù kan tí ipò àkàyè bá ṣe ó lóun àmọ́ fi ṣe rẹ́kọ́ọ̀dù 5 nítorí pé sàmọ́ bí ilẹ̀ ni la fi ń pe ọ̀gá wa yẹn ipò àkà la fi ń pè ní bí ilẹ̀ ńgbà kan tẹ́ bá gbọ́ rí pé a máa ń pè ní bí ilẹ̀ ó ní yọ́ sàmọ́ bí ilẹ̀ ibi tó ti jáde nìyẹn bí ó ti jáde ni ó ní yọ́ sàmọ́ bí ilẹ̀ ni lóhun kí o ní máa ń pè ní àkànmọ́odù ẹni tí tó máa ń pè bẹ́ẹ̀ ní Sani Adé torí pé nígbà tí wọ́n ti máa ń pe Alhaji kọ́ wá sí meeting piman tí ò ní lọ lọ́wọ́ adijọ́ kan wọ́n wá dẹ̀mí a lọ meeting ni wọn àwa lọ ẹ̀kíní àlẹ́ ẹ̀kejì mọ̀ wá dẹ̀ kẹta tàwa lọ àríyá lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ náà ni àti ṣe meeting gbà náà bí a ṣe dé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kò sí gbogbo fóònù kankan ìgbà náà land phone ni ó wà tẹ́ bá wo bẹ̀ yẹn ẹ rí i pé wáyà land phone tèmi náà ń bẹ̀ẹ̀ láti yídì ní ẹ ti lọ bá ń fa wá ibi tí mo gbé sínú so ẹ wá rí i pé ńgbà yẹn tí a bá ti débẹ̀ báyìí bí King Sunny Adé bó ṣe bí wọ́n ti lọ jíṣẹ́ fún pé Alhaji Waheed o tó yọjú lókè báyìí ló bá pè bí Barrister sì máa ń pè àkànmọ́odù ní kankan fúnra àwọn ni ẹ sọ̀kalẹ̀ tí wàá mú wa dé òkè ṣe rí ó yẹ kí èèyàn ìrònú ni ṣe rí tó bá yẹ pé orin téèyàn bá compose fúnra ẹ̀ kò ní ṣe mistake ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe rẹ́kọ̀dù yẹn tó bá yẹ pé wọ́n bá compose fún wọn ẹ rí i pé tí wọ́n bá fẹ́ kọ orin ní ojú àgbo máa ń pàkàṣọ ń gbà mí ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé wọ́n lọ compose nǹkan rẹ̀ bó ṣe wulẹ̀ ọ̀pọ̀ tó yọ ọmọ rántí ẹ̀ o. yẹn ni pé kọ́ ronú gidigidi kọ́ lè pò nǹkan gidi jáde bàbá iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín sà. fún ọ tó bá fẹ́ kàn sí yín tó ràn mí náà wò pé bàbá rẹ̀ ó tójọ́ mẹ́ta ń bolẹ̀ wà ń kọ̀ǹkọ̀ ẹ bá mi pé aago tí wọ́n lè pè yín sí ẹ bá mi pè fún àwọn olólùfẹ́ ká bá mi fi orin dágbére fún àwọn olólùfẹ́ yín náà yálà wọn tó jọ wọn ṣàwáwò yín tó jọ wọn bàbá bọ́n ọ̀dọ́ náà tó ṣàyẹ̀wò yín náà gbójú di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ní ti aago 080 339 507 56 olmtn. ẹ tún bá mi forin dára lára rẹ̀ fún àwọn olólùfẹ́ yín pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. o ṣé o ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ Àjàó Waheed bàbá Nafisa nígbà tí tẹlifíṣàn ẹ ṣé mo dúpẹ́ òtítí ni wọ́n máa ṣe dúpẹ́ fún yín ẹ ṣeun ọlọ́run ọba ò ní fi yín pamọ́ ọlọ́run ọba ò sì ní pa yín rẹ́ títí ilẹ̀ ó sì máa gòkè títí ayé o. Àjàó Adé ó ní nínú ẹgbẹ́ Onifuji ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín gbogbo dáadáa tí ń bẹ nínú ẹgbẹ́ Onifuji Àjàó ọlọ́ládé nígbà táwa fi ń kọrin gbogbo ohun tó jẹ mọ́ nígbà náà la ṣe ní ti dáadáa Àjàó ọlọ́ládé gbogbo ohun tó tún bẹ ní ìsẹ̀yìn Àjàó Adé ọlọ́run ọba kò ní jẹ́ ọba àjẹ́ ò títí láéláé títí là ó mọ̀ ṣèdúpẹ́ ṣe o.
bàbá wa nìyẹn mo ṣe mo dúpẹ́ sá o ẹ pẹ́ fún wa sá o ẹni kú báyìí o gbogbo nǹkan tẹ́ ti fọwọ́ yín lágbàlẹ̀ jèrè lágbára Ọlọ́run ẹni jọ̀rọ̀ ọmọ yín èyí olùfẹ́ wa ilé ìyá tún sáré yà síbí ni àwọn àgbà onífújì ni ẹgbẹ́ bá ṣe mu ìtàn ni ó ṣe pàtàkì àwọn nǹkan tí bàbá sọ́bùlẹ̀ ti fẹ́ gbọ́ tí ò bá ṣe lẹ́nu àwọn bàbá yìí náà ọ̀nà láti ṣe wá sọ́dọ̀ ọ̀nà bó ṣe pàtàkì ní ìtọ́wà láyé tọ́wà láàyè yìí káfárá gbogbo àjọ afárá yíra wa nítorí pé wọ́n ilé ayé wọn tí wọ́n ti gbé ó ṣe pàtàkì ká tún rọ̀ wọ́n nǹkan méjì ọ̀dẹ̀ ti fún àwọn olórin náà ti fún àmọ̀ràn pé ká jókòó ká ronú ẹgbẹ́ tí wọ́n bá ronú gidigidi gan ẹ̀yìn àgbé iṣẹ́ tó kì jáde mo dúpẹ́ lọ́wọ́ yín sà mo dúpẹ́ lọ́wọ́ láwálé tẹ̀mọ́wọ́ tájọ wà ní àgbàlá bàbá ń bí pẹ̀lú gbẹ̀ngà ọmọdé tán oníṣègùn náà wà ń bí bàbá wa nìyẹn Alhaji Adurodekun ẹ pé bàbá má sọ fún mi pé à lè sọ gbọ́ ẹ̀tàn bí mọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tẹ̀yìn mọ̀ tí àwọn tèmi ò tẹ̀ yà síbẹ̀ ẹ pé bàbá bèrè lọ́wọ́ kọ́ bá wà lálàáfíà dáadáa kò ní bàjẹ́ ètò àgbààgbà ẹni pẹ̀lú àgbà onífújì Alhaji wa Adurodekun ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.